ọmọ Yorùbá elégbẹ̀rù tán ọ̀rọ̀ olóyè Sunday Igboho ti ṣẹ o. Ohun tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ti sọ látijọ́ yìí ó ti ṣẹlẹ̀ báyìí. Ọ̀rọ̀ bàbá wa Pọfẹsọ Bánjí Akíntóyè ó ti ṣẹ o ọmọ Yorùbá. Kódà iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ síta kẹ́ lè mọ̀ wípé ẹni tó bá sọ pé ilẹ̀ Yorùbá ò ní dúró ẹ̀yìn ẹ̀ láti má gbà á. Kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá. Ẹ já bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. He has done it again. Ẹ já dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited Professor Adébánjí Akíntóyè Stephen. Ọmọ Yorùbá nǹkan mẹ́ta la mú wa láàárọ̀ yìí, but kí n tó bọ́ sí agbami ètò ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Yorùbá nation no going back. We are not going back. Yorùbá nation is a must. Yorùbá nation must be realized in our own generation. Yorùbá nation must be accomplished as soon as possible. We want to stand on our own. We want to regain our freedom. We are peaceful people. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ sí comment section pé kí ni fídíò tẹ̀ ń wò yìí ẹ rí i pé mo ní àlejò pàtàkì ọmọ jọmọ lọ, ọmọ pọ̀ jọmọ lọ, ọmọ jọmọ lọ. Ẹnu ní pọ̀n láti ń gbọ́ pọ̀n. Kó má dàbí pé bóyá máa bí ẹnu ẹ ti dòjù. Ó gbàlejò wá, ó jẹ́ ó sọ̀rọ̀. Wọn ò dẹ̀ ní mọ̀ wípé protocols ó wà. This is not a normal interview, but mo fẹ́ kẹ́ gbọ́ àwọn káwọn ọ̀rọ̀ tẹ́ gbọ́ rí, mo fẹ́ kẹ́ gbọ́ lè ní. Ìwọ tó bá ní small change lọ́wọ́, ẹ lọ ra popcorn kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́. Ẹni tó bá lówó soft drink kó rà á, kó gbé soft drink sọ́wọ́ ọ̀tún, kó gbé popcorn tàbí sausage tàbí fish roll, anything for as refreshment kó gbé sẹ́gbẹ̀ẹ́. Torí pé kí ni àwọn nǹkan tẹ́ gbọ́ yẹn máa gbọ́ lè ní. Àṣírí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tú. Àwọn tó ń parọ́ fọ́mọ Yorùbá àṣírí wọn máa tú. Òpin á tún dé bá Nàìjíríà. Ṣọ̀gbọ́n á pa bàtà á pàdé wọn jọ wọn etí ẹ̀. Bàbá mi ẹ má jẹ́ ń dárúkọ yín, ẹ̀yin ní kẹfẹ́ nu ara yín dárúkọ ẹ kí àwọn ará ní kẹ̀lẹ́ dárúkọ yín fún wọn. Mo kí gbogbo ọmọ Yorùbá. Ẹ wà kẹ̀sí ní governor's office. Títẹ̀ wá ń sọ̀rọ̀ bíi pé àwọn tó wà ní àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lẹ̀ ń bá sọ̀rọ̀. Ẹ ṣe lóòtì. Mo kí gbogbo ọmọ Yorùbá. Ohun yẹn ò lọ sókè tó. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn ìlú. Gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń bẹ lájò lágbára Elédùmarè a máa kó yòókù délé. A lè máa padà sílẹ̀ bàbá wa láyé àtàlàáfíà ní ìṣe orílẹ̀-èdè wa. Orúkọ tèmi ni ọmọọba Adéníran Adéṣínà tí gbogbo èèyàn mọ̀ sí Takuti Jésù. Tí mo jẹ́ ọmọ Ògúnmọ́lá olódò kẹrin lójú ogun ọkẹ lẹ́rìí bí. Káàsà. Ọmọ wọn nílùú Ìjòkó yéèdè méjì ó yẹlé òbí ẹ̀jẹ̀ tó ṣe yọmí ènìyàn. Òṣèyàn bá ṣubú ọjà bẹ̀rẹ̀ sí ọmọ yẹlé ṣubú ariwo ẹkún ta. Lóògùn ọ̀fẹ́ o. Kábíyèsí bàbá. Mo kí gbogbo ọmọ Yorùbá. Bákan náà mo kí gbogbo àwọn ènìyàn mi nípìnlẹ̀ Ògùn. Mo lè kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn òdì. Ẹ ṣe olóòtú. Now, àròjọ́ Musolókun. Ọmọ Yorùbá ó ti set. This is a security alert. Security alert. Security alert. Security alert. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. But ká tó dé ibẹ̀ yẹn, ẹ jẹ́ sáré bi bàbá wa àlejò wa pàtàkì the coordinator of Ogun State General Osomona àti ẹni tó lọ fi sí Ogun State yìí now governor of Ogun State coordinator bẹ́ẹ̀ bàbá mi ọ̀pọ̀ òkàgbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ gbogbo tá a fẹ́ ṣe ó lè má ju 20-25 minutes lọ bọ̀ kókó ni pé ká fáwọn èèyàn ní nǹkan tó jẹ́ níwò
ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Yorùbá nation ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá, Yorùbá nation no going back. Bàbá mi, mo ní ìbéèrè bíi 3 sí 5 fún yín táwọn ọmọ Yorùbá ní ká bi yín. Mi ì dédé gbé yín wá o, ẹ má rò pé bóyá mo dédé gbé yín wá o. Àwọn olólùfẹ́ mi tí wọ́n rí gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ń ṣe lókun state ní orúkọ bàbá wa olóyè Sunday Igboho, èmi personally mo kọ́ dúpẹ́ lọ́wọ́ yín ná. Ẹ̀yà ara lé ẹ bá kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn torí pé kí ni kò easy kéèyàn wà láàrin àwọn mùjẹmùjẹ ìyàwó Fúlàní olórí burúkú yìí kó dẹ̀ tún ẹ wò ẹ má tí ì jẹ́ lọ síbẹ̀ yẹn. Bàbá wa kí lẹ lè sọ nípa bàbá wa olóyè Sunday Igboho? a bá porí akọni a máa ń fi tàhálẹ̀ dáradára. lóògùn ọ̀fẹ́ o lábẹ́ ìṣòro wa ni. lọ́wọ́ ní kí n sọ̀rọ̀ nípa ní ṣókí ni o. báàmì Sunday Igboho ṣá owó bàbá dànù ẹkùn ọkọ Fúlàní. general actor gbolẹ̀ Yorùbá. ẹrù jẹjẹ nílẹ̀kílẹ̀. ní gbogbo ilẹ̀ lágbàáyé. bàbá òkè ń ṣèyàn bíi tiwa. ṣé igi wà ní wọn ni. bàbá òkè ń ṣèyàn bíi tiwa. ẹkẹ má jà daṣọ àṣọjù olóòtú bàbá mi. àkàndá Elédùmarè ni bàbá. ìyẹn ọba olóòtú. bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ láàrin àwọn ènìyàn. ẹgbẹ́lẹ̀ pààyàn. ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. ó dà mo gbé sáwò. àpẹẹrẹ àkọ́kọ́ áńgẹ́lì ni bàbá láàrin wa. bẹ́ẹ̀ ni. I can't process that. ṣé wọ́n níyẹn lápá ni. wọn níyẹn lápá. áńgẹ́lì máa ń fò lọ sọ́run yìí. mo lè fi bàbá wé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tó ti wáyé rí tí wọ́n dẹ̀ ti lọ tí gbogbo ayé ò dẹ̀ lè gbàgbé wọn. bẹ́ẹ̀ náà ni bàbá jẹ́ nílẹ̀ Yorùbá. Mósè àkọ́kọ́ nígbà tó wà ní ilé Fáráò òun ló kó àwọn Ísírẹ́lì kúrò lóko ẹrú ó dẹ̀ kó wọn jáde. bẹ́ẹ̀ náà ni bàbá ni Mósè. ọwọ́ bàbá nílẹ̀ Yorùbá. Ọlọ́run ní jẹ́ kọ́ bàbá rí ọ̀rọ̀ Mósè. ìyàtọ̀ wà mẹ́. Mósè ò délẹ̀ lè rí. bàbá máa délẹ̀ lérí. àṣẹ. ẹ máa gbọ́ mi sà. ìyàtọ̀ wà mẹ́. bàbá máa dé ilẹ̀ lérí. àṣẹ wa. àwa àti bàbá àjọ máa délẹ̀ lérí. àtàwọn olólùfẹ́ mi. bẹ́ẹ̀ torí èmi ò fa àwọn olólùfẹ́ mi ṣe. bẹ́ẹ̀ ni àti gbogbo àwọn tó ń fẹ́ wa àti gbogbo àwọn tó ń wà nílé. tí bá ń sọ nípa bàbá tí wọ́n jẹ́ Mósè fún wa ní ilẹ̀ Yorùbá. àṣà ò yóò dá fún yín. kò ń ṣe bíi ti Mósè tí ò dé ilẹ̀ lérí. bàbá náà jẹun nílé Fáráò ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. lóòótọ́. bẹ́ẹ̀ ni láti lè ìdí tí mo ní wọ́pọ̀ tí wọ́n wé ìpìlẹ̀ ìjẹrẹ yẹn nìyẹn. ṣé ti yé so tí bá wá fẹ́ kọlífà bàbá pátápátá màá tó wọn ní olùgbàlà mẹsáyà Jésù ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run lè máa fọwọ́ wé ẹ̀. bẹ́ẹ̀ ni Jésù. ṣé wọ́n wá lè tó yẹ ni. wọ́n lè ju Jésù lọ. bàbá tó kí mi gan lè halẹ̀ mọ́. ẹ̀yin ara rẹ̀ wá bá. bóyá rẹ̀ mọ́. mo tún lè fi wọ́n wé òjíṣẹ́ ńlá. lórí social media ni. tó máa lè halẹ̀ mọ́ wọn báyìí tọ́ta mi adé lọ gbé nǹkan jẹ. ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀. káwọn ọmọ Yorùbá wà ló máa lé mi kiri. ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀. àwọn ọmọ bẹ́ẹ̀. sọ̀bàbọ̀ ìṣẹ́ni téèyàn ń rí fún. àkàndá Ọlọ́run ni wọ́n. kábíyèsí Elédùmarè. Awólọ́wọ̀ wa nìyẹn. tó lọ tó padà wá. àwọn ọmọ bàbá tún dé. bẹ́ẹ̀ ni bàbá Awólọ́wọ̀ tún dé. bẹ́ẹ̀ ni tó wá jà fẹ́ tọ́ àwọn Yorùbá. torí ẹ̀ mo fẹ́ gbọ́ ọmọ Yorùbá bàbá òṣèré tá à ń rí fín. bàbá jẹ́ nìkan tó jẹ́ a ò ní mọ yín wọn nísìnyí. tí Ọlọ́run á jẹ́ kó wọ́n gùn lẹ́mìí. gbogbo aṣojú wọn. kí gbogbo ẹ̀ ṣojú wọn. àmín. bàbá jẹ́ Ọlọ́run fẹ́ràn àwa ìran Yorùbá tó pọ̀. ló ṣe dá bàbá padà sáàrin wa. Ọlọ́run fẹ́ mi lóye káwọn ọmọ máa jẹ́. Bíbélì sọ pé Jésù sọ pé òun padà bọ̀. ló máa wá bí olè lónìí. òun máa wá bí olè lónìí. Jésù yẹn tó wá padà dé òun ni bàbá. kò wá wá lóru mọ́. kò wá lóru mọ́. wọ́n wá ń gbé láàrin àwọn èèyàn. báwo èèyàn ò mọ̀ nísìn. kábíyèsí Olódùmarè. so wọ́n fi lè ṣe àwọn èèyàn níyè wípé ká lè mọ̀ wípé bàbá o Jésù wa lásìkò yìí nìyẹn. lóòótọ́ bẹ́ẹ̀ ni ká tẹ̀lé bẹ́ẹ̀ ni. ẹ rí ọkọ̀ Nóà pariwo títí nígbà tó kọ́kọ́ gbàlà. àwọn tó gbọ́ wọ́n yè ṣùgbọ́n àwọn tí ò gbọ́ wọ́n parun. àwọn tó gbọ́ wọ́n yè. bẹ́ẹ̀ nígbà tí Jésù náà torí òun náà pariwo bákan náà àwọn tó gbọ́ tó ṣèfẹ́ Jésù wọ́n yè ṣùgbọ́n àwọn tí ò ṣèfẹ́ rẹ̀ wọ́n parun. so nísìn bàbá náà ti dé gẹ́gẹ́ bí Jésù tiwa àwọn náà wá ń polongo fún wa pé
nǹkan tá a lè fi bọ́ lóko ẹrú ni pé ká gbà fún Yorùbá nation. ẹ wá dúró náà. Yes sir. Nígbà tí Muhammed wáyé mùsùlùmí ni, bẹ́ẹ̀ nígbà tí Jésù wáyé kìrìsìtẹ́nì ni, according to the account of the Bible. bẹ́ẹ̀ ẹ̀sìn wo la máa ṣé ẹ̀sìn mẹ́ta la máa gbélé lórí mo sọ fún yín ẹ̀sìn wo la máa pè tí ẹ̀sìn tí wọ́n báyìí. bàbá nígbà náà ti pè wọ́n sí báyìí ṣé sí àyè I can't process it. ìran ọmọ káàárọ̀ òjíire arán ànábì sí ilẹ̀ lárúbáwá arán Jésù olùgbàlà sí ilẹ̀ Ísírẹ́lì àwa rán bàbá wa Chief Dr. Sunday Igboho Òòṣà májàsọ́lá àwọn wọn ẹ pariwo òòṣà ní comment section Òòṣà fún ọ̀dẹ sọ yìí ẹ já ṣe gbòòṣà mẹ́sàn-án fún bàbá wa olóyè Sunday gbòòṣà 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 Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà. iṣẹ́ yín tẹ̀síwájú bàbá à ń gbọ́ yín. So bàbá ni I'm motivated. Ọlọ́run rán sí wa ní ilẹ̀ Yorùbá bó ṣe rán ànábì òjíṣẹ́ ńlá Muhammad sí ilẹ̀ lárúbáwá tó dẹ̀ rán Jésù olùgbàlà sí wọn ní ilẹ̀ Júù àti ilẹ̀ Ísírẹ́lì bẹ́ẹ̀ náà ló rán bàbá sí gbogbo ọmọ aládé gbogbo ọmọ káàárọ̀ òjíire láti jẹ́ pé ká kúrò lóko ẹrú. Bàbá ló wò bàbá ní gbogbo nǹkan ṣùgbọ́n àánú mẹ̀kúnnù ṣe wọn bẹ́ẹ̀ náà ni Jésù. báwo ni ìbá kan sọ pé wọ́n ń gbà àwọn ọmọ Yorùbá wọn ṣe kíní kan wọ́n ti gbà. àwọn ọmọ Yorùbá tó bá sọ irú ẹ̀ ọmọ àlè ni wọ́n àdẹ̀lẹ̀ fẹ́ rú wọn kù. Jésù olùgbàlà tó fẹ̀mí ẹ̀ lẹ̀ fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbógun tì í ṣùgbọ́n lẹ́yìn tó lọ tán wọ́n mọ̀ lọ́rùn. kábíyèsí lédè wa. So bẹ́ẹ̀ náà ni ti bàbá. So ẹni tó bá ti ń jà fún ìran ẹ̀ ká máa retí gbogbo ayé ò lè fẹ́ tán tí gbogbo ayé bá ti fẹ́ wọn tán wọ́n ti wà nínú ewu. bẹ́ẹ̀ tí gbogbo ayé bá ti fẹ́ wọn tán bẹ́ẹ̀ ni wọ́n ti wà nínú ewu. wọ́n ti wà nínú ewu. bẹ́ẹ̀ kábíyèsí lédè wa nítorí bàbá. so bàbá jẹ́ ẹni tí mo lè sọ̀rọ̀ tó pọ̀ nípa wọn fẹ́ràn ọmọdé wọn fẹ́ràn àgbà wọ́n dẹ̀ fẹ́ràn ìran wọn wọ́n dẹ̀ jẹ́ dákan tó jẹ́ pé wọn ń fẹ́ kí ìyà jẹ ènìyàn wọ́n kórìíra ẹ̀ wọ́n dẹ̀ kórìíra ìyẹn jẹ so fún díẹ̀ yìí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká máa ṣe àdúrà fún bàbá ní gbogbo ìgbà ìwọ tó bá ní lọ́kàn pé kí ló fẹ́ máa ṣe fún wọn eré ní lọ́kàn pé tó bá ṣẹ̀pẹ̀ ẹyọ kan wá ìpè 127 ó máa jẹ́ tiẹ̀ padà lẹ́sẹ̀kẹsẹ̀. ó ti o bẹ́ẹ̀ ni kábíyèsí lédè wa. torí àwọn áńgẹ́lì tó ń tẹ̀lé bàbá wọ́n lé ní igba tó tọ́ dẹ̀ rẹ́dí láti máa dínkù yẹn padà sí lórí torí àánú mẹ̀kúnnù ló ṣe bàbá tí bàbá ṣe wá so kí Ọlọ́run kó bá a gùn wọ́n lẹ́nu kó dẹ̀ máa dáàbò bò wọ́n kó dẹ̀ máa fọjọ́ ọlọ́jọ́ lọ kó wọ́n pẹ́ fún wa kó dẹ̀ kó wa dé ilẹ̀ ìlérí ká dẹ̀ jọjọ ọ̀rọ̀ ilẹ̀ náà. now ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹlẹ́kejì kí n tó sojú abẹ nípò kí lè lè sọ nípa bàbá wa Professor Banji Akintoye. bàbá yẹn àbí bàbá wa. ìgbẹ́ sọ̀rọ̀ náà ni tẹ́lí máa wo bá mi Professor Banji Akintoye máa wọ́n bí bàbá ìgbàgbọ́ inú Bíbélì tí a mọ̀ sí bàbá wa Abraham tí Ọlọ́run sọ pé òun máa sọ di orílẹ̀-èdè ńlá. bẹ́ẹ̀ ohun kan máa ń yà mí lẹ́nu nípa bàbá bàbá ti dàgbà bẹ́ẹ̀ bọ̀ pẹ̀lú bàbá ti dàgbà tó tẹ́ bá déwájú bàbá wọn ò ní fi dúdú pé funfun fún yín wọn ò ní fi ọ̀kan pé méjì wọ́n dá gbogbo ènìyàn wọn. lóòótọ́ ohun tó tẹ̀ máa ń sọ tó máa ń pa mílẹ̀ tí bá jọ̀dọ̀ pẹ̀lú mazbende ọmọ Yorùbá. So kí ni máa wá bàbá máa kówé jáde wọ́n máa kà wọ́n á sọ history wọ́n á sọ tàn tẹ̀lé máa bá tàn yẹn bẹ́ẹ̀. Bàbá jẹ́ ẹ̀dá kan tí Ọlọ́run fẹ́ ẹni tó Ọlọ́run bá fẹ́ ló máa ń dá sí irú àsìkò yìí ó dẹ̀ máa ń fún àlàáfíà àwọn tí ò tó bàbá tí wọ́n ti ń gbọ̀n lọ́wọ́ tí wọ́n ti ń gbọ̀n lẹ́sẹ̀ tí wọ́n ti ń gbọ̀n lọ́rùn wọ́n pọ̀ gan ṣùgbọ́n bàbá ò gbọ̀n lápá wọn ò gbọ̀n lọ́rùn wọn ò gbọ̀n lẹ́sẹ̀ ara bàbá dá ṣémṣém tọ̀rọ̀tọ̀rọ̀ ara wọn máa ń gbọ́ bí ẹ̀gbin. So kí Ọlọ́run kó bá wa ra ẹ̀mí bàbá kó dẹ̀ bá wa fún wọn ní ẹ̀mí gígùn kí wọ́n wá kó wa dé ilẹ̀ ìlérí yẹn so ní agbára Ọlọ́run bàbá àgbáyé á dalẹ̀ fún wa ní fọjọ́ ọlọ́jọ́ lọ á dẹ̀ rí yín pẹ́ lágbára Elédùmarè. So bàbá jẹ́ ẹ̀dá kan tí mo máa ń wò wípé irú ẹ̀dá wo tún ni Ọlọ́run dá báyìí
tí ó nífẹ̀ẹ́ tó yìí because bàbá ti dàgbà, bàbá ti wà, wọ́n ti jẹ ọrọ̀, wọ́n ti wà nínú ayọ̀ ńlá, ṣùgbọ́n àánú àwa ọmọ tá à ń bọ̀ lẹ́yìn ó ń ṣe bàbá. Bàbá tó wá dúró pé irọ́ ẹ̀yin ọmọ yìí àbí kí n kó yín kúrò lóko ẹrú kí n tó lọ, kí n lè mọ iṣẹ́ tí màá lọ jẹ́ fáwọn tá a jọ pilẹ̀ tẹ́lẹ̀. So ó jẹ́ kí inú mi dùn. Ọ̀pọ̀ àwọn bàbá ló wà nílé mẹ́rin tó yẹ kó sọpọ́ọ̀tì bàbá ṣùgbọ́n tó wọ́n sọpọ́ọ̀tì bàbá. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn bàbá kan wà nílé nǹkan táwọn fẹ́ jẹ nìkan ni wọ́n mọ̀, ṣùgbọ́n bàbá òrò yẹn, bàbá ń ro tiwa mọ́ tiwọn. So bàbá jẹ́ aláàánú àwa ọmọ, aláàánú àwa ọmọ wọn. So bàbá jẹ́ ẹnìkan tó jẹ́ fún nífẹ̀ẹ́ ọmọ tó pọ̀ gan. Ẹ̀dá tí mo lè ka bàbá sí nìyẹn. Tó túmọ̀ sí pé ọ̀rọ̀ bàbá ò ti sọ tán. Bẹ́ẹ̀ a lè sọ tán, tá a bá ní ká sọ̀rọ̀ bàbá láti èmi dọ̀tún lá mẹ́ta, a lè sọ tán. Àbí ìṣẹ̀lẹ̀ ìmọ̀. Náà ọmọ Yorùbá, lára àwọn nǹkan tí mo tún fẹ́ béèrè, bọ́dà mi, ṣé ẹ rò pé tá a bá gba Yorùbá nation máa pè wá àbí ká ọ̀rọ̀ ni wọ́n lè gbé ọ̀rẹ́ gbé? Kò sí ohun tó fi dáa jù tó. Àkọ́kọ́ Ọlọ́run ti dá wa dáadáa, lóòótọ́ Ọlọ́run dẹ̀ ti pín wa. Màá fún yín ní àpẹẹrẹ mẹ́ta tí màá fi mọ̀, tẹ́ ẹ fi máa mọ̀ pé Ọlọ́run pín wa. ìpele ilé ti yá. Àkọ́kọ́, èdè wa ò dọ́gba, àṣà wa ò dọ́gba, ìṣe wa ò dọ́gba, ìhùwàsí wa ò dọ́gba, ìwọṣọ wa ò dọ́gba. Àkọ́kọ́ ni ó túmọ̀ sí pé kò sí ọ̀rọ̀ tó dọ́gba nípa wa tá a fi lè jọ gbé. Ẹ̀kejì, mo ní oore ọ̀fẹ́ àti rìn orílẹ̀-èdè Nàìjíríà yẹn. Gbogbo ta ní stéètì mẹ́rin péré mo lè sọ pé mi ò rí láyé mi, gbogbo stéètì tó kù mo tọ̀ ṣe. Tó wá fún mi ní oore ọ̀fẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Tẹ́ bá gbéra láti ilẹ̀ Yorùbá, tẹ́ bá gbéra láti Èkó, ká sọ pé Èkó ni beginning of ilẹ̀ Yorùbá tàbí ìpínlẹ̀ Ògùn ní ìbẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá. Tẹ́ wá ń lọ sí bíi Àbújá, tẹ́ bá ti dé Oǹdó níbi tí ilẹ̀ Yorùbá parí sí boundary, tẹ́ bá máa padà wọ another state láti bẹ̀, ilẹ̀ yẹn yàtọ̀. Bẹ́ẹ̀ ni ṣàkíyèsí bẹ́ẹ̀ ilẹ̀ yẹn yàtọ̀. Then Ọlọ́run tó wá fi omi ó fi divide wa, ó fi pín wa, ó fi omi ṣe boundary fún wa láwọn ilẹ̀ yẹn náà. Gbogbo boundary tó so ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá pọ̀, gbogbo boundary tó so ilẹ̀ Yíbò àti ilẹ̀ Yorùbá pọ̀, omi l'Ọlọ́run fi divide wa tó fi pín wa. So kò dẹ̀ sí tẹ́ bá ti wọ ilẹ̀ kan ẹ ti máa mọ̀ pé ẹ ti kúrò ilẹ̀ Yorùbá, ẹ ti wọ ilẹ̀ àjèjì. So tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè ni wá, Ọlọ́run ti dá wa lórílẹ̀-èdè láti ilẹ̀. So fún ara Ọlọ́run yẹn náà ló tún wá dìídì gbé bàbá wa Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ ló tún wá dìídì gbé wọn jáde pé ó yá àkókò ti tó, mo fẹ́ mú ìran yìí kúrò lóko ẹrú. Ok, ẹ ṣe àdúgbò gan ni bàbá mi. Mo fẹ́ béèrè pé mi ìfẹ́ jẹ́ kí tábìlì yẹn gùn jù, mo ṣe ní kúkúkú. Ṣé lóòótọ́ ni pé wọ́n pa wá ní Yorùbá? Òótọ́ ni o. Àwọn kan ní Ọlọ́run pa. Kò sí rọ́ńbẹ̀ o. Kódà àwọn kan sọ pé wọ́n stage gbogbo pípa yẹn. Irọ́ ni àwọn yẹn ló ń parọ́. Òtítọ́ ni pé wọ́n pa ìran Yorùbá. Tẹ́ bá ṣàkíyèsí àwọn ìlú kan wà, àwọn àgbẹ̀ wò lè lọ sóko mọ́. Gbogbo ilẹ̀ Yorùbá ni ìlú sóko mọ́. Bẹ́ẹ̀ ni. Àyàfi ìgbà àpàlùṣá. Ibi tí bàbá ti lé Ìgàngán tí bàbá ti lé Sẹ́ríkì. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ nìkan làlàáfíà wà díẹ̀ nílẹ̀ Yorùbá lè. Bẹ́ẹ̀ni. Gbogbo ibi tó kù kò síbi kankan tó ní àlàáfíà àti sáìdì ọjà ọ̀dàn sí Yewa North. Ìgbà nǹkan yẹn tí bàbá tó ti lé wọn bẹ̀ yẹn náà. Ibẹ̀ ni wọ́n ti ń dáko pẹ̀lú ìrọ̀rùn. Gbogbo àwọn ibi tó kù kò síbi tí ìfọ̀kànbalẹ̀ wà nílẹ̀ Yorùbá. Ẹ lè rìn lóru, ẹ lè rìn lọ́sàn, ẹ lè rìn nírọ̀lẹ́. Ẹ lè dárìn kidnapper ni. Wọ́n bá tún gbowó tán. Ṣé lóòótọ́ wọn kidnap ilẹ̀ Yorùbá ni? Lóòótọ́ ni wọ́n kidnap. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ fún wa pé irọ́ ni o. Àwọn kidnap dáadáa. Bẹ́ẹ̀ ni. Ṣé ilé wa ń parọ́ ní àbáwọn tí wọ́n ní. Àwọn tó nírọ̀ yẹn. Wọ́n náà wá tá a ṣe ìbánisọ̀rọ̀ olè ní wa pé peace wà Nàìjíríà kèyí tẹ́tẹ́ ń wà níbi. Ẹ bá a kọ́ sí comment section. Kò sí peace. Wípé Chief Sunday Igboho is our representative. Ṣé lóòótọ́ ni pé àwọn tó lóye Sunday Igboho ìfàjọba tó tó yìí báwa ọmọ Yorùbá la rán wọn àmì ọkọ̀ jíṣẹ́ ara wọn ni. Àwọn ọmọ Yorùbá la rán wọn. Tó fẹ́ pa ó sàpò ara wọn. Irọ́ o. Èrò lọ́wọ́ Yorùbá ní ọdún fún àwọn.
èló lọmọ Yorùbá ní lọ́wọ́ tó fẹ́ fún bàbá wa Sunday Igboho, èló lọmọ Yorùbá ní lọ́wọ́ tó fẹ́ fún bàbá wa Bánjí Akíntóyè. Ẹ mọ̀ gbà tí bàbá tí yẹn exist nínú ayé ni láti gba bàbá wa Awólọ́wọ̀ ní bàbá Bánjí tí ń bá wọn ṣe, bàbá tí wọ́n ti ná látẹ́lẹ̀. Ẹ mọ iye àwọn bàbá tó wà lókè ní níbi tó dáa. So bàbá wa wà nínú ọlá, bẹ́ẹ̀ náà ni bàbá wa ṣe Dr. Sunday Igboho Òòṣà, ọlọ́lá ni bàbá tẹ́lẹ̀, ọlọ́lá ni wọ́n dẹ̀ sì nídìí sí tí Ọlọ́run bùkún wọn tí wọ́n láàánú tàtà níṣẹ́ kù. Ṣé ló lọ́mọ Yorùbá fẹ́ fún wọn tó fẹ́ jọ wọ́n lójú? So gbogbo ọmọ Yorùbá ló rán wọn níṣẹ́ tí wọ́n jẹ́, gbogbo wa dẹ̀ la wà lẹ́yìn wọn, ohùn ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe olóòtú. Ok, náà nǹkan tó wá fẹ́ béèrè lọ́wọ́ yín sì ni pé ṣé lóòótọ́ ni Fúlàní hàn wá léèmọ̀ nílẹ̀ Yorùbá, àbáwá Yorùbá náà ń tọ́jà tá à ń dá wàhálà rẹ̀? Ọ̀nà àwa Yorùbá nation là ń tọ́ Fúlàní tá à ń dá wàhálà rẹ̀. Ṣé lóòótọ́? Kódà wọ́n ní bàbá wa olóyè Dr. Commander Generalissimo ọmọlúwàbí ọmọjọmọlọ olóyè Sunday Igboho ọ̀nà àwọn ọlọ́dàlú. Ṣé òótọ́ lọ sọ àbí wọ́n lọ pa? Bàbá ńlá rọ nìyẹn. Àkọ́kọ́ bàbá wa ṣe Dr. Sunday Igboho Òòṣà, wọn kì í ṣe criminal, wọn kì í ṣe ọ̀daràn, wọn kì í ṣe àdàlúrú. Bàbá yìí fẹ́ràn peace, wọ́n fẹ́ràn àlàáfíà, wọ́n dẹ̀ fẹ́ràn ìrẹ́pọ̀, wọ́n dẹ̀ fẹ́ràn ìfẹ́. Wọ́n ṣe rí àwọn Fúlàní, àwọn gangan ni ènìyàn burúkú tó ní Nàìjíríà lára. Ẹ̀ṣọ́ ó lè ń da ìlú. báwo ni Nàìjíríà? Torí pé wọ́n ṣe wà wọn nẹ́mí ìdáríjì. Ṣé a ṣẹ̀ wọ́n ni? A ò ṣẹ̀ wọ́n. Gbàtẹ́ ní wọ́n lẹ́bi dẹ̀. Òun náà ni mo sọ pé wọ́n nẹ́mí ìdáríjì. Dáríjì wa. Láàárín ara wọn tó bá bára wọn fà nǹkan ní ìsìn, ẹ lọ wo ìran Fúlàní dáadáa. History kan ṣẹlẹ̀ nílùú kan, mo lè má lórí ọ̀fẹ́ àti dárúkọ ìlú yẹn. But ìlú yẹn ni ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ fún gbogbo ìran Yorùbá. Àwọn ọmọ Fúlàní kéékèèké méjì kan nígbà tí wọ́n wà ní kékeré, wọ́n jọ ń gbé papọ̀, wọ́n jọ bára wọn jà. Wọ́n wá mú wọn sọ́tọ̀ọ̀tọ̀, wọ́n mú kan lọ sí Niger, wọ́n mú kan lọ sí Togo. Wọ́n ti wá dàgbà, wọ́n wá padà wá pàdé lẹ́yìn ọdún 15 years. Wọ́n wá padà pàdé nílùú yẹn. Nígbà tó padà pàdé nílùú yẹn, wọ́n ń ṣọdún wọn tó máa ń ṣe. Ìkejì ẹ̀ wá rántí pé nígbà báyìí táwọn kéré, ọmọ yìí ti ṣe nǹkan báyìí fún mi, ó dẹ̀ má dẹ̀ ó dẹ̀ gbé apá ẹ̀. Ó náà mú ẹ̀sán wa tó ti gbìyànjú yẹn fún mi. Wọ́n dẹ̀ ní gbogbo ẹ̀sán. Ó dẹ̀ gbé apá ìkejì ẹ̀. Kí ló wá ṣe? Pé àwọn ọlọ́pàá bẹ̀ ní ààrẹ sí. Ṣé ẹ̀ gbọ́? Bẹ́ẹ̀ni. Ok, ẹ wo irú illustration yẹn 15 years ago ni o ni wọ́n ti ṣẹra wọn o, the same family ni wọ́n o, ọmọ Fúlàní ni wọ́n. So ṣérú àwọn ẹ̀yà yẹn tí wọ́n ṣẹra wọn fọ́dún 15 tí ò lè gbàgbé lórí ẹ̀fẹ̀ gbé pẹ̀lú àwọn ọmọ aládé ọmọ ìran Yorùbá ló jẹ́ pé àwa rèé tábà ti ṣẹra tábà ti bẹ̀rẹ̀ àwọn ti tọ́sí àrẹ ti gbàgbé ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀. Kí ló wá ṣẹ̀wọ̀n ká má mọ̀ ká ṣẹ̀yìn. Kí lẹ rò pé máa padà ṣẹlẹ̀ sí wa lọ́la? Ó máa lọ fà. Òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn ìlú kan wà báyìí wọn ò lè sùn nítorí ọ̀rọ̀ Fúlàní. Ok, ní kúkú àmọ́ owó lẹ́lẹ̀ fún àwọn tó ń pariwo pé wọ́n Nàìjíríà la fẹ́ ìsọ̀tọ́rìn la fẹ́, àmọ́ owó lẹ́lẹ̀ fún wọn láì bú wọn láì àmọ́ owó lẹ́lẹ̀ fún wọn. Ok, kẹsàn tó bá wà lọ́kàn yìí. Ẹ ṣe olóòtú. Ẹbú wọn kò kàn kò tún lára mi. Ẹ ṣe olóòtú. Àti ẹ̀mí gbọ́ ẹnikẹ́ni. A fẹ́ jèrè ọkàn ara wa ni, a dẹ̀ fẹ́ ṣíra wa níyè. A fẹ́ pè wọ́n sójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni, torí pé inú igbó ni wọ́n wà, tí wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá sọ́nà. Then a máa jẹ́ kí nǹkan kan náà tún yé wa. Ṣé rí àwọn tó ń tako ìrìn àjò yìí pé kí wọn ọmọ aládé má dá dúró, wọ́n ń rí jẹ nídìí màdàrú ẹ̀. Ibẹ̀ làwọn ti ń jẹun. So wọ́n ti wá pé tí ilẹ̀ Yorùbá bá ti dúró, oúnjẹ táwọn jẹ yẹn máa stop. But kò wá yé wọn ni oúnjẹ tí wọ́n ń jẹ ní ìsìn wọ́n ti ń jẹ tọmọ ọmọ wọn mọ́. Bọ̀tílẹ̀ Yorùbá bá dúró tí wọ́n darapọ̀ tá a gbórílẹ̀-èdè Yorùbá, oúnjẹ tí wọ́n ń jẹ yẹn wọ́n á jẹ nínú ọmọ wọn náà tún jẹ nínú ẹ̀.
but ohun tí wọ́n ń jẹ lọ́wọ́ nísìnyẹn làwọn mọ̀ dínà tó yẹn ṣe àtakò. wọ́n torí nǹkan tó máa jẹ́ wọ́n tó máa jẹ wọ́n bá nǹkan tó máa jẹ́ jẹ́. wọ́n bá nǹkan tó máa jẹ́ jẹ́. so wọ́n fi èní ba ọ̀la wọn jẹ́. meanwhile èní dẹ̀ ju ọ̀la ju èní lọ. bẹ́ẹ̀ni. ṣé o understand ọ̀la òun làgbà òní làbúrò àná àti òní àbúrò ni wọ́n ṣùgbọ́n àkókò sì wà fún wọn ẹ sì lè fi òní tún ọ̀la yín ṣe nípa dídarapọ̀ mọ́ ìrìn àjò yìí kájọ jà láti pè fún òmìnira ilẹ̀ Yorùbá. láti pè fún òmìnira ilẹ̀ Yorùbá kò dẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ ó wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà náà. so àwọn ń bẹ̀ yín ni lásìkò yìí wípé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kájọ ṣe kó dẹ̀ lè dára. ẹ ṣe olóòtú. ẹ ṣe mo dúpẹ́ gan-an bàbá mi ẹ jọ ohun tí mo tún wá fẹ́ béèrè rèé wípé àwọn Fúlàní tá a bá gba orílẹ̀-èdè wa ṣé a máa gbà wọ́n láàyè kó máa ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ ni àbí a máa yọ̀ǹda àlùwà fún wọn. ẹ ṣe olóòtú ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó dáa ni tí a bá gba orílẹ̀-èdè wa kò sí ẹ̀yà tá à ní gbà láàyè nínú orílẹ̀-èdè wa ọ̀ tó máa ń nófin àwa náà ń lọ lóyìnbó à ń travel káàkiri à ń lọ sáwọn kọ́ńtírì míì náà òfin orílẹ̀-èdè yẹn là ń tẹ̀lé kálukú ló ní òfin lórílẹ̀-èdè ẹ̀ so tán bá ti lè tẹ̀lé òfin orílẹ̀-èdè wa á jọ gbé náà inú àlàáfíà gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí èèyàn tọ́lọ́run dá sílé ayé. tó túmọ̀ sí pé kò sí pa kórìíra wọn kò ṣe la kórìíra. nǹkan ìwà tí wọ́n ń wù ìwà jàgídíjàgan tí wọ́n ń wù ìwà pé àwa la ní Nàìjíríà tí wọ́n ń wù òun la kórìíra. lágbára o lágbára lágbára náà arábìnrin kan jáde ó ní Nnamdi Kanu wọn filẹ̀ ó mọ̀ pé kírímínà ni ó ní bọ̀ tílétọ́ efisi Sunday Igboho sílẹ̀ ilẹ̀ lè sọ sáàrin yẹn. mo lè sọ mẹ́wàá dẹ́ láàrin yẹn. lóòótọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣáà wò. àkọ́kọ́ mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní bàbá wa Sunday Igboho kì í ṣèyàn bíi tiwa áńgẹ́lì ni wọ́n pé Ọlọ́run dá sórí ilẹ̀ alààyè. ẹ̀kejì bàbá òfin ṣe kírímínà tí wàá ní ìjọba fẹ́ wá wọn fún. ìkẹta ìjọba ló jẹ̀bi bàbá bàbá ò jẹ̀bi ìjọba. tó bá jẹ̀bi tá a ti lófin tó dáa ni ó jẹ́ kí ìjọba máa bẹ bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí. ó máa bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni torí pé ìjọba ló lọ sílé wọn tó pààyàn sílé wọn. ìjọba ní kó fún wọn lówó kan náà wọn ò fún wọn. wọn ò lè dì fún wọn bẹ́ẹ̀ ni. so fún díẹ̀ irú arábìnrin tó sọ̀rọ̀ ẹ̀kọ́ nǹkan tó ń sọ. ọmọ máa ní ó lágbára gidi gan-an ìjọba jù ságùn sí oògùn nàdá tó máa yà wò. ẹni tí mo gbà kó lóògùn lẹni tó lè sọ nǹkan tí mo ṣe níbi tí mo wà. mo tún fọ ó kéèké làmọ́ yín fáwọn ọ̀dọ́ tí wọ́n ti poison mind wọn against Yorùbá nation. àmọ̀ràn mi fún gbogbo àwọn ọ̀dọ́ rèé. lórí bí olóṣèlú ṣe lo olórí burúkú ọmọ aláṣẹwó tó kúrò àìdúkọ ní tìrí ẹ̀ Pàmbàgì Abíọ́lá tó jẹ́ òun bàbá Abíọ́lá máa fi tura nígbà tó dúpàdú ayé wọn kí lè lè sọ ní àárín rẹ̀. àkọ́kọ́ gbogbo ọmọ aládé mo kọ́ ọ̀yàn pọ̀ ní ọmọ kíkẹ́ sọ́lẹ̀ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire àwa ọ̀dọ́ pàápàá jùlọ àwa ọ̀dọ́ àwa ní ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bí anthem wa náà àwa náà dẹ̀ tún ní ògo ilẹ̀ adúláwọ̀ Olódùmarè jogún ìmọ̀ àti ọpọlọ fún wa kò síbi tẹ́ máa dé lórílẹ̀-èdè àgbáyé tẹ́ ní bọ́mọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ lè bá wọn nípò ọmọọṣẹ́ ẹ máa bá wọn nípò ẹni tó ní ọpọlọ ni so fún di èyí mò ń bẹ̀yìn ọ̀dọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ lákòókò tá a wà yìí ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká jà fún òmìnira orílẹ̀-èdè wa tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá gbéjọba lẹ̀ tó tún padà sọ́wọ́ ọmọ Haúsá Fúlàní ìyẹn ó padà jẹ ìrandíran wa ni. Yorùbá lè gbóhùn ẹ̀ mọ̀. bẹ́ẹ̀ ni so mò ń fẹ́lẹ́ ìṣe wa níyè àwọn bàbá yẹn dẹ̀ ti ń lọ àwọn ọ̀dọ́ ló ń bọ̀ so kó máa di pé àwọn ọmọ àtàwọn ọmọ wa ó máa padà gbé gbogbo wa ṣépè lọ́la so ẹ jẹ́ ká wà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún wa sílẹ̀ ẹ jẹ́ ká cooperate ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn tọ́lọ́run ti gbà fún nínú ìrìn àjò yìí ká ṣe àtìlẹ́yìn tó náà rìn fún wọn. kábíyèsí lójúmọ́ àmọ́ owó tó gé mo rí pé gómìnà Ògùn state ní gẹ́gẹ́ gómìnà Ìfẹ́lódùn
fẹ́yìn tẹ́ bá ń gbọ́ gọ́vnà ẹ má rò pé bóyá pé nínú ìyẹn ti ẹ̀kọ́ kọ́ má lọ rò pé bóyá ìlú táyì tí ìgbà tá a ti ń fáwọn kan gọ́vnà no gbogbo ala mọ̀ pé even nígbà táwọn yunifásitì ní primary school wọ́n pè ní class captain ní secondary school wọ́n pè ní principal class prefect ní yunifásitì wọ́n pè ní gọ́vnà ó túmọ̀ sí pé ẹni tó di agbègbè kan coordinator àwọn ni bona fide current working hardworking coordinator of Ogun State tí gbogbo àfíà Ògùn pátápátápátá lórí gbogbo ohun tó bá ń pè ní Yorùbá nation tó wà lábẹ́ wọn. ṣẹ́yìn pé jàǹdà ni mo gbé wá ìgbẹ́ èèyàn mi ò fi bí ṣeré kò sí ìdí tí ìlú ṣe gbọ́dọ̀ jẹ́ kí n máa mọ àwọn èèyàn báyìí kó tó nípa máa tẹ̀síwájú ẹ pé fóònù nọ́mbà yín fún àwọn tó bá ní kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bá yín sọ àbí ìdàkejì torí kọ́mẹ̀ntì ti yapa ẹ má bínú àríká gbogbo kọ́mẹ̀ntì kí lẹ́yìn sọ́kọ̀ tí mo sọ yẹn. ojú ọ̀nà náà lè wá sá. wọ́n máa pe nọ́mbà wọn sì ẹ jọ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa dáadáa ẹ bá wa máa ká ẹ̀pẹ̀ bí wọ́n ṣe pè yẹn kémi lè bá yín pin ẹ̀ sí comment section so that ẹni tó bá jọmọ Ògùn tàbí ẹni tó fẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation tàbí tó fẹ́ confirm anything lórí Yorùbá nation lórí wà ń bì kan lógùn state ó wá fẹ́ join àwọn kan ó fẹ́ confirm tí ó bá ń ṣàwọn olóṣèlú because ẹlòmíì wà Yorùbá nation ọ̀hún ṣùgbọ́n kò fẹ́ kó sọ́wọ́ bí àwọn kan ṣe kó sọ́wọ́ nípa ti Dúpẹ́ Onítìrì tí wọ́n sì ṣe ẹ̀wọ̀n wọn dọ́là bẹ́ẹ̀ ni ẹni tó lọ ń pè ó yàtọ̀ sí ẹni tó wọ́n ra ẹ̀ níṣẹ́ ẹsẹ̀ bá a kú nọ́mbà yẹn fún wọn. +44. ẹ jọba wa post comment section kejì ó tó yẹ náà. +44. 73. 00. 12. 44. 20. ẹ tún tún pè. +44. yes. 73. 00. yes. 12. 44. 20. perfect. now ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé kí nìdí tí mo ṣe ní kó pe nọ́mbà 1 àwọn kan tó wà nílùú òyìnbó ní diaspora tó yẹ pé tó bá fẹ́ wálé wọ́n máa ń nídìí security bóyá ẹni tó máa dúró tì wọ́n bóyá ẹ fẹ́ bí ọmọ 5 10 tẹ fẹ́ jẹ́ kó wá lead láti airport àbí ṣá máa ń ṣe wẹ̀ ní Ogun State bóyá ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bẹ̀rù kó má jí gbé kíkọ́ kó má ṣe ìtẹ́ bá kàn sí wọn tó bá jọ́ mọ́ Ogun State yíyan Ògùn àbí Ọ̀yọ́ tàbí ẹnìwọ̀n tó bá súnmọ́ bẹ̀. even gan kàṣẹ matter of fact anywhere ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ bá fẹ́ lọ wá dúró tì wọ́n á mú wá tẹ bá jọ́ mọ́ Ogun State ní òun bọ̀ tẹ fẹ́ lọ sí any state bóyá Èkìtì lẹ fẹ́ lọ ní Oǹdó ni wọ́n á fún yín láwọn ọmọ tó máa tẹ̀lé yín tọkọ yẹn lè balẹ̀ ṣé ìgbọ́dọ̀ máa pé Ọlọ́run ló dìdí fi wọ́n tì tested okay tàbí ẹ̀yin tó yẹ pé ìyàpọ̀ ta lé yín ilẹ̀ Yorùbá tó wá fall sí area Ogun State ẹ lè pè wọ́n tẹ bá ti jàre kò bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́pàá kò bá jẹ́ ọ̀rọ̀ army kò bá jẹ́ ọ̀rọ̀ anything tẹ bá ti pe governor tẹ bá ti pe state coordinator then ìgbésẹ̀ àbẹ̀rẹ̀ ìyẹn fún ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Ogun State tẹ bá pè wọ́n fún state míì wọ́n á connect yín mẹ́ni tó wà bẹ́ẹ̀ tọkàn mi ti àpèyẹ fún nọ́mbà yẹn lè jù bẹ́ẹ̀ lọ for protection to make sure you are not bullied to make sure that you are protected ìwọ tó bá ti jẹ́ ọmọ Ogun State automatically you are part of us. yes. àbẹ́yìn tó yẹ pé ẹ ní oko tó tóbi tàbẹ́yìn tẹ ẹ kí lẹ sọ lọ́nà. wọ́n ní àfi àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti wọ́n ṣeré anybody bẹ́ẹ̀ ni bóyá ẹ̀yin dáko Fúlàní dáyìn láàmú bẹ́ẹ̀ ẹ dẹ̀ fẹ́ àwọn boys tó máa wà bẹ́ẹ̀ tí kìíní tó máa fi dìgbà tẹ́ máa fi ké ìyókù ẹ nídìí àwọn tó fẹ́ dúró bẹ́ẹ̀ tó dúró ti tó èèyàn
tí Fúlàní rẹ̀ tí wọ́n bí aláya Fúlàní dá kó wọbẹ̀ ẹ lè gbé wá. Farm security, property security and journey security. Nísìnyí báyìí ohun tó ń ṣe lè ní Nàìjíríà sí ìwọ tó bá fẹ́ travel from one state to another tó fẹ́ lo private car wàá lọ gba patrol and army méjì ìkan wà níwájú ìkan wà lẹ́yìn kẹ́ ẹ mọ̀ millions of money tẹ́ máa fún wọn. But àwọn ọmọ Yorùbá làwa à ṣe ń péye owó ṣùgbọ́n kò ṣẹ́ ló mọ yá epo bá ti wà tí every tó máa fi move tiwa ó ti tán kẹ́ ẹ̀ nílà ti lọ gba army tí ó ń lọ bí i 20-30 tó yẹ pé gbogbo wọn lè dá èèyàn kan mú ká kọ́ ní àwọn ọmọ Ògùn state olúwa mi rí ìsọ́ ní gbogbo ọmọ bá Ògùn sí ìpàdúró tán ọmọ. Now lára àwọn ibi tá à ń lọ lélẹ̀ ọ̀rọ̀ rálì bàbá mi kí lẹ lè sọ ráńpẹ́ nípa ọ̀rọ̀ rálì tó wà lọ́nà yìí lórúkọ dandan ká ṣe o àdèmáṣí. rálì tó ń bọ̀ kò fàjà kò lè fagídí ohun tá a kan bẹ ọgbọmọ Yorùbá fún ni pé ká sowọ́pọ̀ ìfẹ́ a lè ń bẹ̀bẹ̀ fún ìfẹ́ ìṣọ̀kan àwa bá federal government jà irọ́ a kàn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ọmọ aládé o àwa náà fẹ́ dá dúró o gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan o gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ta ní abẹ́ òfin ní lábẹ́ òfin self-determination o tó kò ń ṣe tìjà gídíjà gan tó à ń bẹ àwọn ọ̀dọ́ náà a pè wá fún rálì fún gídíjà gan wà ń pè wá fún rálì fún rálì àlàáfíà ìfẹ̀hónúhàn ní ráńpẹ́ lálàáfíà ní ìtí a fẹ́ ṣe tí ó dẹ̀ jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó máa la ìjà lọ dandan dẹ̀ ní fún wa láti ṣe so abẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká túyáyá jáde síwájú ilé wa ṣáàdúgbò wa ẹni tó bá máa kú sí yóò ní kú síta. bẹ́ẹ̀ so kí a jọ ṣe ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká ṣòro. èrè wa kó lè jó èrè bàbá ẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni so àkókò náà dẹ̀ ti tó àwọn wòlíì ń sọ àfáàǹsì babaláwo ń sọ everybody ló ń sọ everybody ló mọ̀ àfẹn tó bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ló máa mọ̀ ilé wà wà máa gbọ́ ìyà ń jà àwọn èèyàn ṣé ẹ wu nǹkan náà owó Nàìjíríà bàjẹ́ débi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1,000 naira wa ní Benin Republic ẹ máa fi gba 5,307 as at 2010. bẹ́ẹ̀ ni mo sọ fún yín as at 2010 ṣé ẹ gbọ́ mi sá but lónìí 1,007 tó jẹ́ pé òun ni 200 naira wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ is now 2,900 naira báyìí. ìgbà tó owó tí wọ́n bá dègbọ́n ó tún bẹ́tà tiwa. kábíyèsí lódò náà. so owó tí wọ́n wá ń ṣe ẹrú ní ìlọ́po ẹrú lábẹ́ sẹ́fà níwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó tí wà ní dọ́là fún sẹ́fà. so tẹ́lẹ̀ mọ̀ pé nǹkan ti ṣe ìlú yìí gbogbo èmi wá ní ráìsì ní o tí wọ́n ń jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Benin ló ti ń jáde sẹ́fà náà fi rà. ẹ ti rí nǹkan yẹn bọ̀ tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè wa gẹ́gẹ́ bí èdè wa gẹ́gẹ́ bí ẹ̀yà wa ẹ rí i pé a máa kúrò lóko ẹrú yẹn ẹ dẹ̀ rí i pé àlàáfíà ẹrú tọmọ ló máa jẹ gbádùn ẹ̀. so gbogbo àwọn ọ̀làjọ fẹ́ ṣèjọba yìí ìjọba open government ni tí a bá lè sowọ́pọ̀ tọ́lọ́run gba ilẹ̀ náà fún wa tí a kúrò lóko ẹrú amúnisìn tí mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àti àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá àti ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ nílẹ̀ Yorùbá Ọlọ́run á lo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà láti fi ṣe àtìlẹ́yìn láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó fi ẹsẹ̀ múlẹ̀ kó dẹ̀ dúró gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin Ọlọ́run tó fi yàn wá gẹ́gẹ́ bí èdè kan àṣà kan ìṣe kan ẹ̀yà kan. ẹ ṣì gan ni àlejò wa bó ti jẹ́ kí wọ́n ṣàlejò sí ìlú má ṣe o bàbá àmọ́ ó lẹ́bi fún àwọn ajìjàgbara nípínlẹ̀ Ògùn. ẹ ṣe olóòtú àwọn ajìjàgbara wa nípínlẹ̀ Ògùn àkọ́kọ́ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ̀kejì ẹ má jẹ́ kí wọ́n bá wa nídìí ìwà jàgídíjàgan tàbí wà tí kò tọ́ ẹ jẹ́ kí wọ́n rí ọmọlúàbí lọ́wọ́ wa
ẹ jẹ́ kán lè bá ìwà ọmọlúàbí lára wa. Mo dẹ̀ máa ń sọ náà, gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ẹni ibi ẹ̀ tá a bá ti bára wa, yálà orílẹ̀-èdè míì ni, yálà stéètì míì ni, tá a bá ti bára wa, ẹ jẹ́ kí wọ́n rí ìwà àti ìṣe wípé ọmọ ọkọ Yorùbá ni wá, a dẹ̀ tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ní tòótọ́. Ká gbé ògo ìpínlẹ̀ Ògùn yẹn ká gbé lárugẹ, ká gbé ògo ilẹ̀ Yorùbá ká gbé lárugẹ níbikíbi tí a bá wà. So gbogbo àwa ajìjàgbara, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ ká relent, ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé lóru ọjọ́ kan dídé orílẹ̀-èdè Yorùbá ó máa dàbí oyè tí Ọlọ́run dẹ̀ máa fi ọwọ́ sí, tó dẹ̀ máa dá sí, tí a dẹ̀ máa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Nígbà tá a bá dẹ̀ wá dá dúró yẹn, gbogbo àwọn tá a jọ ń ṣe wálẹ̀ nísìn wọn ò ní fẹ́ ní kankan ṣàwátì láàrin Yorùbá. Àní sí làámọ́, àní sínú kòtò, àní sí lórí ìdùbú láìsàn, àní bọ́ sọ́wọ́, a máa wà láyé wa láyé tó dáa. Agbára Ọlọ́run wa. Ní òmìnira. Now, the last of all, ṣé n tẹ́ ń sọ fún àwọn ọmọ Yorùbá ń sìn, pàápàá jùlọ àwọn ọmọ Ògùn state, ní pé kán sì máa gbáradì, rálì yẹn sì ń bọ̀, àbẹ́ẹ̀ jẹ́ kán mọ̀ wípé kán bọ́lẹ̀ ńbẹ̀ pé Yorùbá nation tiẹ̀ lè sí rálì mọ́ for life? Gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn àti àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn, ẹ já máa gbáradì, rálì ń bọ̀ láìpẹ́. Ó máa dàbí dídé Jésù bóyá sọ pé òun padà ń bọ̀. Nígbà tóun bá dẹ̀ máa dé, ó máa dàbí ìgbà tí ò lè dé mi. So ẹ jẹ́ ká lọ wà ní ìmúra sílẹ̀, ọjọ́ náà dẹ̀ ní yẹ̀, á dẹ̀ ṣeéṣe láṣẹ Èdùmàrè. Ó lágbára o, Ọlọ́run ní fi wálẹ̀ o.